Ha! Nǹkan ń bẹ. Ara tí mi ò rí rí, mo rí orí ológbò báyìí, don display ẹ̀ sátẹ̀. Like, I don see wetin my eyes never see before in this life. Why? Kí ló dé? Ẹ wò ẹ̀yin náà ẹ wò nǹkan tí mò ń rí. Is this right? Is this right? This is totally wrong. Èmi ò gbọ́ rí ibi tí ọba aládé tó ti máa kúnlẹ̀ fún ẹ̀dá alààyè níta gbangba. I never heard that one before since I was born. This is very bad. This is wrong. Ẹ tẹ ojú àṣà mọ́lẹ̀. You are now bastardizing our culture. Yes, you bastardized the culture. This is not normal. Mi ò tí gbọ́ rí nínú ìtàn pé ọba kan ọmọ máa lọ kúnlẹ̀ fún ẹ̀dá alààyè kan níta gbangba. Who does that? But why is it that wọ́n fi àwọn tí wọn ò mọ̀ nípa àṣà jẹ oyè? Ṣé ká sọ pé kábíyèsí pé wọn ò mọ̀ nípa àṣà Yorùbá ni? Àbí ká sọ pé wọn ò kà kún? No, this is totally wrong. And ẹ̀yin ò gbọ́ bọ́n ṣe máa ń sọ ni. Wọ́n máa ní ọba ba lérí ohun gbogbo. Aláyélúwà, kábíyèsí. Gbogbo àpọ́nlé tá a máa ń fún ọba nílẹ̀ Yorùbá nìyẹn. Gbogbo àwọn iyì ẹ̀yẹ wọ̀nyí tá à ń fún ọba, òun ló jẹ́ ká máa pe ọba pé à ń pè wọ́n sípò ọ̀wọ̀. Ẹ̀yin wá bọ́ta níta gbangba ẹ wá lọ kúnlẹ̀. Ẹ wá kúnlẹ̀. Torí kí ni? Who does that? If you know you cannot preserve your culture, you can't be a culture custodian, then you don't need to take up the role of an ọbaṣip. This is an eyesore. This is totally wrong. In fact, ó dẹ̀ ń dùn mí. Ọmọ Yorùbá àtàtà lèmi o. In fact, ọmọ ìdílé ọlọ́ba ni mí. So mo dẹ̀ mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ ṣe pé kò dáa. This is bad o. Ojúra gbà mí tì fún gbogbo yín. Gbogbo ẹ̀yin ará Ogbomosho. Why? Why did you allow this to happen to you people? This is bad.